wọ́n ti wọ̀lú Ọ̀yọ́ o. Àwọn jàǹdùkú agbébọn rìn ni. Èèyàn 5 ni wọ́n ti pa o. Bẹ́ẹ̀ ìbẹ̀rùbojo ti gba gbogbo Ọ̀yọ́ àti àwọn ìlú tó súnmọ́ wọn báyìí. Àwọn jàǹdùkú onísùmọ̀mí ni wọ́n lọ kọlu ọ́fíìsì National Park Service ìyẹn NPS tó wà ní Ọlọ́kà níjọba ìbílẹ̀ Oríire ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Tuesday ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kẹfà oṣù kìíní ọdún 2026 ní nǹkan bíi aago 9 alẹ́. Ìwádìí fi hàn pé bí èèyàn 5 ni wọ́n ti kú báyìí lẹ́yìn tí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn láti mọ nǹkan tó ṣẹlẹ̀ gan. Agbẹnusọ àwọn ọlọ́pàá ọ̀gbẹ́ni Ọláyínká Àyànládé sọ pé òun àti àwọn ẹmẹ̀wà òun bíi kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, mobile police force officers àti explosive ordnance disposal unit làwọn ti dé ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣe láti lè dẹ́kun jàǹbá mìíràn. Bẹ́ẹ̀ làwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tó ṣọṣẹ́ yìí táwọn ó sì máa fi tó àwọn aráàlú létí bó bá ṣe ń lọ. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Ṣèyí Mákindé sọ̀rọ̀ síta lórí ẹ̀rọ ayélujára ní X wípé lóòótọ́ àwọn jàǹdùkú agbébọn ń kọlu ọ́fíìsì NPS tó sì la ẹ̀mí àwọn ẹ̀ṣọ́ ibẹ̀ 5 lọ látàrí pé wọ́n ń ṣiṣẹ́ wọn. Ó bá àwọn mọ̀lẹ́bí wọn kẹ́dùn, bẹ́ẹ̀ ló fi wọ́n lọ́kàn balẹ̀ wípé iṣẹ́ ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó ṣàlàyé pé òjijì làwọn agbébọn yìí lọ kọlu àwọn èèyàn wọ̀nyí tí wọ́n sì pa wọ́n dànù. Síbẹ̀ ó rọ àwọn aráàlú láti fọkàn balẹ̀, pàápàá jùlọ àwọn tó wà níjọba ìbílẹ̀ Oríire àti ìjọba ìbílẹ̀ mìíràn pé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ti wà láàrin ìlú, nítorí náà kò sí ìbẹ̀rù fún wọn. Ó ṣèlérí pé lásìkò ìjọba òun kò sí ibì kan báyìí táwọn ó yọ sílẹ̀ nínú ìwádìí láti lè dẹ́kun irú nǹkan bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú.